ìṣẹ́jú àáyá ni ìròyìn. ìròyìn ní ìṣẹ́jú àáyá. ìkànnì Jígí alára 24. ó tún ti yà òwe jájọgbọ́. lóní ṣókí la mú àwọn ìròyìn yìí wá. ìròyìn ní ìṣẹ́jú àáyá. ẹ kojúmọ́ àwọn ẹsìnkú dédé àsìkò yìí ìròyìn ní ìṣẹ́jú àáyá wọn sì ti gbọ́ yín láti ìkànnì Jígí alára. orúkọ tèmi ni Agnes Olúwatósìn. gbajúmọ̀ àlùfáà ti ìjọ àbùdá ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kan tí orúkọ rẹ̀ jẹ́ àlùfáà Chinenye Onwuoma ti dábàá pé àfihàn gbangba ti wà pé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kò lóye nípa ètò ìrètí ọ̀tun ti ààrẹ Bọ́lá Ahmed Tinubu. ìjọba ìpínlẹ̀ Èkó ti ṣèlérí láti gbẹ́sẹ̀ lé àwọn ènìyàn ilé-iṣẹ́ tàbí àjọ tó ń ṣiṣẹ́ ohun ìní gidi ìyẹn real estate ní ìpínlẹ̀ Èkó tí wọn kò sì ní ìwé ìforúkọsílẹ̀. agbẹjọ́rò fẹ́tọ̀ọ́mọnìyàn tí ó tún jẹ́ agbẹjọ́rò àgbà lórílẹ̀‐èdè Nàìjíríà ìyẹn Fẹ́mi Fálànà ti sọ pé ìgbésẹ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ìṣòro òṣèlú tó ń da ìpínlẹ̀ Rivers rú jẹ́ ìgbésẹ̀ òfin tó ní àfikún. ẹgbẹ́ òṣèlú PDP ẹ̀ka ti ìpínlẹ̀ Abia ti bu ẹnu àtẹ́ lu gbèsè owó òṣìṣẹ́ fẹ̀yìntì tí gómìnà ìpínlẹ̀ náà Alex Otti san. wọ́n fi ẹ̀sùn kàn án pé iye oṣù tí gómìnà Alex Otti san kò bá iye oṣù gangan tí ìpínlẹ̀ náà jẹ àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì. ọ̀gá àgbà ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀ṣun ìyẹn Honorable Ọlátúnbọ̀sún Oyintilóye ti rọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pé kí wọ́n má ṣe sọ ìrètí nù nínú ìṣàkóso ààrẹ Bọ́lá Ahmed Tinubu. ọ̀dọ́mọbìnrin kan ọmọ ọdún mọ́kànlélógún ní ìpínlẹ̀ Anambra tí orúkọ rẹ̀ jẹ́ Chika Obiakezie ti ṣàlàyé bí ọ̀rẹ́kùnrin rẹ̀ tí ó pàdé lórí ẹ̀rọ ayélujára ti Facebook ṣe gbé e lọ sí orílẹ̀-èdè Libya fún iṣẹ́ aṣẹ́wó. alákòóso àti olùdásílẹ̀ ilé-iṣẹ́ Binance Holdings ti ṣàfihàn ìbànújẹ́ rẹ̀ lórí bí wọ́n ṣe ti ọ̀kan lára àwọn òṣìṣẹ́ ilé-iṣẹ́ náà mọ́lé ní orílẹ̀-èdè Nàìjíríà látàrí bí ó ṣe sí ìfọwọ́sowọ́pọ̀ láti ọ̀dọ̀ àwọn aláṣẹ orílẹ̀-èdè Nàìjíríà. ààrẹ Bọ́lá Ahmed Tinubu lópin ọ̀sẹ̀ yìí ti pàṣẹ ìdádúró ìmúṣẹ owó orí ààbò ayélujára tí báńkì àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà pàṣẹ rẹ̀ láìpẹ́ yìí nítorí pé wọn kò fẹ́ dá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lágara pàápàá jùlọ pẹ̀lú bí ètò ọrọ̀ ajé ṣe rí lọ́wọ́lọ́wọ́. àwọn òṣìṣẹ́ tí wọ́n ṣètò sílẹ̀ fi àkíyèsí ìránnilétí ránṣẹ́ lálẹ́ àná sí gbogbo ẹ̀ka ọ́fíìsì àti àwọn alábàáṣiṣẹ́pọ̀ nípa ìfẹ̀hónúhàn tí wọ́n dábàá káàkiri orílẹ̀-èdè Nàìjíríà pé yóò bẹ̀rẹ̀ lónìí látàrí owó iná mọ̀nàmọ́ná tó rú gọ́gọ́ sí i àti yíyọ ìrànwọ́ tí ìjọba àpapọ̀ yọ lórí ẹ̀ka ohun àmúṣagbára. gómìnà tẹ́lẹ̀ rí fún ìpínlẹ̀ Rivers tí ó tún jẹ́ mínísítà fún olú ìlú àpapọ̀ ìyẹn ọ̀gbẹ́ni Nyesom Wike ti tọrọ àforíjì lánàá lọ́wọ́ àwọn ọmọ ìpínlẹ̀ Rivers fún yíyan gómìnà Siminalayi Fubara gẹ́gẹ́ bí ẹni tí yóò rọ́pò rẹ̀. àwọn ọmọ ẹgbẹ́ àpérò àwọn òṣìṣẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ní ìpínlẹ̀ Plateau àti àpérò ẹgbẹ́ oníṣòwò lónìí ọjọ́ Ajé dí gbogbo ẹnu ọ̀nà ilé-iṣẹ́ tó ń ṣètò iná pínpín ní ìlú Jos tí í ṣe olú ìlú ìpínlẹ̀ náà. agbẹjọ́rò fún ẹ̀tọ́ ọmọ ènìyàn Fẹ́mi Fálànà lọ́jọ́ Àìkú ti fọwọ́ sí ètò láti gba orí ilé-iṣẹ́ àti ọ́fíìsì àwọn ilé-iṣẹ́ àjọ tó ṣàkóso iná mọ̀nàmọ́ná lórílẹ̀‐èdè Nàìjíríà. ìsopọ̀ ẹ̀rọ ayélujára ti ní ìdíwọ́ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀‐èdè ìlà-oòrùn ti ilẹ̀ adúláwọ̀ lọ́jọ́ Àìkú látàrí àwọn àṣìṣe tó jẹyọ nínú ìsopọ̀ náà. ààrẹ tẹ́lẹ̀ rí ti orílẹ̀‐èdè Nàìjíríà ní Olúṣẹ́gun Ọbásanjọ́ lọ́jọ́ Àìkú rọ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ìyẹn Adémọ́lá Adélékè pé kí ó má ṣe gbàgbé ìgbésẹ̀ rẹ̀ fún ìdàgbàsókè ohun èlò ní ìpínlẹ̀ náà. agbẹjọ́rò fẹ́tọ̀ ọmọnìyàn Fẹ́mi Fálànà ti tẹnu mọ́ pé àwọn ọmọ ẹgbẹ́ ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Rivers tí wọ́n kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP láti lọ sí ẹgbẹ́ òṣèlú APC
APC ti pàdánù ipò wọn nínú ìgbìmọ̀ aṣòfin. ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti kí ààrẹ orílẹ̀-èdè Chad ìyẹn Mahamat Deby kú oríire fún jíjáwé olúborí níbi ètò ìdìbò tó wáyé ní orílẹ̀-èdè náà. bíṣọ̀bù ti ìjọ àbùdá tí ó kalẹ̀ sí ìlú Àbújá ìyẹn àlùfáà àgbà Ignatius Kaigama ti rọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ àwọn ọ̀dọ́ láti lo artificial intelligence ẹ̀rọ alátagbà àti àwọn ọ̀nà ìbáraẹnisọ̀rọ̀ àwùjọ mìíràn láti tan ìwà rere àti ìwà ọmọlúàbí tí yóò ṣe ìgbéga sí orílẹ̀-èdè Nàìjíríà kì í ṣe láti gbé ìwà ìṣekúṣe àti ìwà ọ̀daràn lárugẹ. Ìjọba àpapọ̀ ti dá ilé ẹ̀kọ́ gíga fún ẹ̀kọ́ àṣà sílẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà ìyẹn Nigerian Academy for Cultural Studies láti kọ́ àwọn ènìyàn ní ìwádìí àtinúdá àti ìdàgbàsókè àṣà àti ìtàn orílẹ̀-èdè Nàìjíríà. Àjọ International Monetary Fund ti gba ìjọba àpapọ̀ nímọ̀ràn láti yọ ìrànwọ́ epo àti ti iná mọ̀nàmọ́ná kúrò ní kété tí ètò ìdáàbòbò àwùjọ bá ti gbéwọ̀n sókè sí i àti tí ìdíyelé bá sì ti wálẹ̀. ìròyìn fún ìṣẹ́jú àyà àtò ní òní jù báyìí lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ní àkọsílẹ̀ tó sìn láti ìkànnì Jígí Alára ẹkúṣẹ́. ní ìṣẹ́jú àyà ní ìròyìn ní ìṣẹ́jú àyà. ìkànnì Jígí Alára 24. ó tún ti yá òwe jájọgbọ́. lóní ṣókí la mú àwọn ìròyìn yìí wá. ìròyìn ní ìṣẹ́jú